Tunde Kelani TK lórúkọ mi láti Mainframe Productions Òpómúléró. Mo ní kí n fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko fún ti ọdún Kérésìmesì àti ọdún ńlá tó ń bọ̀ yìí. Pé bí ọdún ṣe ń lọ sópin, kí a dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín àti láti kí yín pé ọdún náà á yàbò, á bá wa láyé, á bá wa láàyè nínú ọrọ̀, nínú àlàáfíà láti máa ṣe ọdún yìí. Mo fẹ́ ká rán yín létí pé Yéèpà ní fíìmù wa tó ṣẹ̀ṣẹ̀ jáde ní àsìkò Kérésìmesì yìí. A máa fi ṣe àfihàn ní Èkó ní LTV ní gbogbo ọdún Kérésìmesì. Bẹ́ẹ̀ náà ni ó wà ní Abẹ́òkúta ní Kérésìmesì. Bẹ́ẹ̀ náà ló tún wà ní Ìbàdàn ní Kérésìmesì. Bẹ́ẹ̀ náà ló tún wà ní Ìkòròdú ní Kérésìmesì ọdún yìí náà. Ọdún náà á yàbò. Ẹ má dẹ̀ gbàgbé wípé gbogbo àwọn eré wa tá a ti ṣe tẹ́lẹ̀ láti Oluwa nile títí dé MAAMi ó wà fún títà àti rírà, àti wípé tí ẹ bá lọ sí orí konga.com lórí íńtánẹ́ẹ̀tì, ọwọ́ kan báyìí lẹ máa fi mú ìtẹ́ fẹ́, má dẹ̀ gbé wá fún yín nílé láì sí wàhálà. Mo ní kí n tún kí yín ní pé iṣẹ́ akó àdúrótì. Ọdún tó ń bọ̀ 2015 ọdún ìdùnnú ló máa jẹ́, ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. Ẹ ṣé, àdúpẹ́.